Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìwọ ọmọ ìyá mi alápọ̀nlé nínú Islam. Dákun tó bá pé 2026 wọ́n sì wà náà tó fẹ́ máa fi emotion ṣe Islam. Ó fẹ́ tẹ̀lé tí Islam mú wá, àmọ́ fẹ́ máa lo emotion tiẹ̀. Kí ló dé? Gbogbo nǹkan lẹ́mọ̀ condemn ní, gbogbo nǹkan ní ò dá ní, ní táwọn àgbàlagbà filẹ̀ fún wa, ní nìkan, gbogbo nǹkan ní bídíà, nìkan, ẹ má bọ́lọ́ ń dájọ́ sẹ́yìn ní bíyà Ọlọ́run ni. Sórí ìyẹn ò kan Islam rárá. Ibi tó ti ń sọ yẹn kò ju bẹ̀yẹn náà lọ. Wallahi kò lè yí tó ti wà ní ẹ̀sìn wa padà. So Islam kọjá ajákujàku nǹkan àwọn àgbàlagbà wo ló tó sàbí ànábì ẹnu aláwọn àgbàlagbà àmọ́ tó bá ní ẹmẹ́rìí wá ẹmọ wa lagidi ẹ̀sìn wọn kọjá tí wọ́n fi àwàdà ṣe àbí tí wọ́n lagidi tó wọ́n ti bèèrè rí lọ́wọ́ ẹ̀. So èyí náà ẹwà àwọn nǹkan yìí sìn ẹwà àwọn nǹkan tó àtòsí wà ṣóyé ẹjẹ́ ń gbé látọ̀dọ̀ bàbá wa jam tí wọ́n wọ rẹ́ ìdílé yìí. So ṣẹ́rí kì í ṣe torí àwọn bàbá ìdán àwọn ọmọ kan wà tó pé ideology làwọn náà máa gbé pọ̀ nísìn táwọn náà máa ṣe bẹ́ẹ̀ wọ́n làwọn bá lọ́wọ́ àwọn bàbá wọn ní kì í máa nábì alhamdulillah tó dá bá bí bàbá náà kò síbi tí bàbá ti rí jọ̀dọ̀ àwọn àfáà tí wọn náà lọ ẹ̀sìn wa kọ́ yìí o ẹ̀sìn wa kọ́ yìí kẹ́ mọ́ gbé ní gbé láti ibi tẹ́ ti gbé kẹ́ mọ́ gbé bọ̀ can you imagine red tẹ̀sùbà red aṣọ red gbogbo ẹ̀ kí ló dé. Ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum àwọn alálùjànnú náà máa ń ṣerú àwọn kan bẹ́ẹ̀ àjẹnú náà máa regulate fún wọn wá wọ rẹ́ẹ̀dì káàkiri eléyìí tako sunna Ànábì gan sallallahu alaihi wasallam ẹ̀rẹ́dì àwọn yóò tún máa kúnlẹ̀ ẹ̀ máa ṣe fún kíni aṣọ rẹ́ẹ̀dì tọ́wọ̀ yẹn àwọn bàbá ń ṣàdúrà nulẹ̀ irú àdúrà wọn náà ń ṣe ẹ kọ́ àṣùwà kan ṣe jáde ṣe gbogbo kúndí àwọn bàbá yín tẹ́ mọ́ kó pamọ́ lánàá òun lẹ ti ń kó jáde nígbà tó bí payín nǹkan àwọn àgbàlagbà ní àjìyà sí ni àṣekídìmọ̀ ọdún mẹ́wàá ni òun àjọ ọdún mẹ́jọ ni kí bàbá tó fóun ní kinní àdúrà ni ìsìnmí ni orúkọ Ọlọ́run ni ó wá kó jáde ó wá jẹ́ yá jàlìjà ìlú yá Instagram yá ìlú tọ́kíjà kàbá ìbù láka kù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  yá ìlú àwọn òfin bìnnà so orúkọ Ọlọ́run dà kí ni túmọ̀ ẹ̀ ìkan náà àwọn ọmọ gba ìgbàkúgbà lọ́wọ́ àwọn bàbá wọn ó wá ń tábà ti lè tú ìtumọ̀ alif lamim òun ó tú kàkàkà yá ìlú fáwa náà so ẹ kóun bí eléyìí bàbá dáadáa ni wọn àgbàlagbà sí ni wọn àmọ́ sórí ẹ̀sìn àgbàlagbà sẹ́gbẹ̀ẹ́ àfàpọ̀lẹ̀ àgbàlagbà síbẹ̀ àmẹ́sìn wa tágbàlagbà bá bàjẹ́ àṣàtúnṣe lórí ẹ̀ tó lẹ́yìn kan wà tó ẹgbẹ́ Ọlọ́run kan ṣe ní aládàáwò ni emotion lẹ́mọ̀ gbé kiri ẹ̀ lágbà lẹ́nu ẹbí sí ń bá àgbàlagbà sọ̀rọ̀ ṣáàbù wọn nísìnyí àmọ́ tí wọ́n ń ṣe yìí tí wọ́n bá kì í mọ́ Islam khalas ní tí wọ́n ṣe ń bí àmọ́ ti dírẹ́sì táwọn fa tẹ̀síwá rẹ́ẹ̀dì gbogbo ẹ̀ rẹ́ẹ̀dì káwọn mọ̀ yàtọ̀ láàrin àfà àtúnṣàgbò subhanallah alazim Ọlọ́run gan sọ fún Nabi sallallahu alayhi wa sallam wa thiyabaka fatahhir aṣọ ẹjọ́ máa mọ́ kó kí n wáṣọ gidi kó neat kí lè tó fẹ́ gbé kó neat àtòhó ṣàtòrò ìmán ká neat ká jọyàn dáadáa kéré ní gbàgbọ́ wa náà ààrẹ lómìnà yóò kó tẹ̀sùbà sọ́run yóò jọ wèrè yóò dọ̀tí wọn ni mọ̀jìrúbù Ọlọ́run mọ̀jìrúbù báwo ìwọ náà sàbẹ́ ni mọ̀ dọ̀tí bí wèrè ìwọ náà àwọn ẹni eré tàná nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà wá kí pé ìmọ̀ rírí sinisin ẹ̀ lọ kàtà mọ́ mọ́lì kìíní àfàgbà tí àfà ní kíní gbogbo ọmọ kan tó gbogbo àwọn àfáàrí tẹ́yìn bá ti wá lọ bá àwọn àlùjẹ̀nú múlẹ̀ ẹ mọ̀ wá ṣe tó strange láàrin ìlú àwọn èèyàn dẹ̀ tún mọ̀ tẹ̀lé yín náà ọ̀dọ́ kan jáde ó ké tí ó kàwé tí ó lè ọ̀lẹ alápámọ́ ṣiṣẹ́ ẹ ó jọ wèrè torí wọ́n fọmọ la géètì kiri olóhùn wèrè fámìlì wọn òun náà mọ̀ ti káṣà tún sìn àwọn kan dẹ̀ ń tẹ̀lé yẹn náà èèyàn pèrè ní wèrè ẹ̀yìn dẹ̀ ń tẹ̀lé gbogbo bí Nàìjíríà wá ṣe gbolè ó gbọ̀lẹ̀ can you imagine sí ní tí bàbá wọ̀ bíbá yìí kò ní kankan ṣe pẹ̀lú Islam tẹ̀sùbà rẹ́ẹ̀dì wọ́n dókò mọ́lé bàbá máa ń ṣàdúà aládùà ni wọ́n aláṣìírí ni wọ́n wallahi thumma billahi alladhi la ilaha illa huwa ẹ̀kọ́ àdúà tí wọ́n ṣe jáde kò ní já àkàrò ànábì ló sọ wọ́n di rẹ́ẹ̀dì ẹ̀rí kò ní já àyà Kùránì ni ló sọ wọ́n di ẹni tí wọ́n rẹ́ẹ̀dì káàkiri kí ló dé tẹ̀ fẹ́ máa ṣàbòsí fún Islam nítorí bá sí bẹ́ẹ̀ gbé kó mẹ́ bàbá wọ rẹ́ẹ̀dì ẹ̀dá sọ́wọ́t so rẹ́ẹ̀dì yẹn wà ní aṣọ Islam so ẹja mọ̀ máa fi ẹ̀mú ṣọ̀ṣin tá a bá ń ṣe so lábala àti bàbá nìyẹn wọ́n tó bá jọmọ bàbá tí ń bí ẹ wà fún wa lẹ́rìí tí bàbá ń ṣe ní tó sọ bàbá dún ní rẹ́ẹ̀dì wá sọ fún wa àdúrà orúkọ Ọlọ́run tí bàbá ń pè wá gbé jáde fún wa ẹni tí bàbá bá fi lè jọ ní Islam wá gbé jáde kò jù báyìí lọ. So lastly àfa àbàyè ọ̀dọ́ ní àfa yìí ẹ̀yin fáwọn yẹn láṣìírí tí wọ́n fi mọ ẹni tó bá ń ṣe wọ́n lójú oorun tí wọ́n fi mọ ẹni tó bá ń sàṣì wọn lójú oorun níbulẹ̀ ti rí because ní tó máa ń fàjà náà nìyẹn ẹ̀rí yìí náà ni nígbà tó fẹ́ claim pé kíní ìwà àánú ẹ̀sìn tá nàbí jìyà fún táwọn sàhábà fẹ̀mí wọn lélẹ̀ fún táwa bí ẹlẹ́rìí ẹ̀rí tó wà rẹ̀ fún wa ṣòro bá wà dà láńṣe ni Islam kì í ṣe kọ́mẹ́dì al-bayyinatu ala al-mudda'i wọ́n tó fẹ́ sọ pé nǹkan wà nú ẹ̀sìn wa mẹ́rin wá fún wa ni bẹ́ẹ̀ sìn wa ṣe rí nìyẹn bí ẹ̀sìn wa ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn kò sí tó lè ṣe sí yẹn ó ṣe rí bọ́lá wọn ṣe ní kó rí nìyẹn ìdán ẹ̀yin náà gbọ́ fídíò yìí. pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀tún yìí báyìí o lè máa rí gbogbo ohun tí wọ́n ń ṣe sí ọ gbogbo ohun tó ṣújú sí ọ tó mọ̀ tó fẹ́ mọ̀ láyé pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ yìí lásán o lè máa gbogbo ohun tó bá wulẹ̀ kó jẹ́ àdúrà náà ni o wọ́n fi hàn ọ́ báyìí wọ́n náà máa wo bí gíláàsì báyìí wọ́n ń ṣe ọ ni wọ́n dé ọmọ bíi kan ni kíní kan bẹ tó fẹ́ mọ̀ ni tó sàfẹ́jọ́ lòun sí ọ ni pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ yìí lásán o lè máa ó fún. wọ́n sì fún bíi gíláàsì ẹja béèrè reason wo la fẹ́ fi máa wá ẹni tó ń ṣe wá kiri lójú oorun kí dà ní wẹ́n tí ń ṣàdúrà fún wa
ya hadi ya mubinu ya alamal ghuyub wá wí mẹ́sàn-án rẹ̀ péré tó bá fi lè wí mẹ́sàn-án rẹ̀ wá wá tún tọ́ sí báyìí lẹ́yìn rẹ̀ lọ sùn tó bá ti lọ sùn insha Allahu ta'ala kó tó jí gbogbo wàá mọ gbogbo táwọn èèyàn ń ṣe sí ọ́n bí mírọ̀ báyìí gbogbo aburú tán ṣe àbí dáadáa àbí nǹkan tó bá fẹ́ mọ̀ wàá mọ̀ wọ́n bí mírọ̀ gbà pọ́ lọ́wọ́ bá ń fi hàn báyìí gèrèdè ó dà kíyàn sọ pé òun kí lálàá kì í ṣe bí kíyàn ṣiṣẹ́ yìí kó sọ pé òun ò ní lálàá lórí gbogbo tó bá fẹ́ rí níbi bẹ̀ àdúrà yìí jẹ́ àdúrà kan tí máa ń ṣe ojú gbogbo tí yàrá bá fẹ́ mọ̀ nípa ayé yẹn yìí máa ń ṣe ojú rẹ̀ yìí máa ń ṣe yàn yàn. kalimatu haqqin urida biha batil àwọn orúkọ tó kà lẹ́yìn in tí àfẹ́ eléyìí tí àwọn tó fi ṣẹ́pẹ́rẹ́ kò ní pé àárínú àwọn ọ̀dọ́ tí ń polówó oògùn ìpolówó oògùn wọ́n dẹ̀ máa ń ṣègbìyànjú àmọ́ bí ká máa wá gbìn tí ò ṣe jáde náà ni àṣírí àwọn àgbàlagbà kan àdúrà kan àwọn orúkọ tó pè síbẹ̀ yẹn ya mubin ya hadi ọba tí máa ń ṣàlàyé nǹkan ọba tí máa ń fi ní mọ̀ náà ṣóyé so ìyẹn kò sí ní tó tako ààrí ẹ̀rí ẹyọ kan látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn wa pé èèyàn máa ń ṣàdúrà kan o láti fi ẹni tí ń ṣe ẹni tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ láti fi hàn inú àdánwò tí kìíní ilé dálẹ̀ wàláhì ó lè sọ ọmọ dọ̀tá òbí ẹ̀ ó lè sọ bí dọ̀tá ọmọ ẹ̀ ó lè sọ ọkọ àti ìyàwó dọ̀tá ara wọn ó lè sọ ọ̀gá dọ̀tá ọmọ iṣẹ́ ó sì lè da àwùjọ rú ó lè da ìsìn rú torí pé ọmọ nìyẹn gbogbo ẹni tí ó lọ ṣàdúrà yẹn bóun fẹ́ rẹ̀ ti ń ṣe òun definitely yóò ti kọ́kọ́ lẹ́nìkan lọ́kàn tí ń fura sí wàláhì bí ṣètọ́nù ṣe máa ṣiṣẹ́ nìyẹn ó fẹ́ ṣàdúrà ó fẹ́ mẹ́ntí ń ṣiṣẹ́ tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ ẹ̀mí ó ti kọ́kọ́ máa dáùtù ẹnìkan tẹ́lẹ̀ ẹnìyẹn sì lè mọ́jọ tẹ̀ wọ́n mọ́ yaqtarib yahsab aduwwan sadiqahu ẹni tí ìbá sáwà sínlé àbẹ́ni tí ò dá kankan mọ̀ tí òkú mọ̀ kòkú mọ̀ kọ̀kọ̀ náà tẹ́lẹ̀ yóò mọ̀ pọ̀tá lọ́rẹ̀ yóò mọ̀ ọ̀rẹ́ lọ́ta so definitely nínú ọ̀nà dáadáa dẹ̀ pín sí náà nìyẹn alágídí wà aláàbú wà àti hadithun nafs ń tẹ́mi ń rò kó tó sùn òyìn jẹun kò rómi mú sí so wá sùn tó wá lálàá kó ń wẹ̀ ní odò torí tó gbé sẹ́mi kó ń ṣàfẹ́ mú mi bàá omi sí àbáwọn nǹkan míì ti máa ṣẹlẹ̀ èèyàn wo romantic movies ó tún ṣe kinní kan wá sùn wá lálàá kó ń gbóbìnrin sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni tẹ́ ni wọ́n gbé wá fún yẹn àwọn olùfẹ́ gbé wá torí pé gbogbo wa iná ọ̀tẹ̀ ẹnìkan làwa náà tẹ́nìyàn náà ṣépè fún wa bí wọn náà ṣe jọ́tẹ̀ ẹnìkan so káwọn mẹ́wàá tí wọ́n jọ wà níbi kan papọ̀ kán láwọn fẹ́ jọ lọ ṣerú àdúrà yẹn wọ́n mọ̀ ládàá síra wọn wọ́n mọ̀ ríra wọn àwùjọ mọ̀ bàjẹ́ tí àwọn bá ṣe tí ṣètọ́nù fẹ́ dalẹ̀ ẹ̀rú tẹ́lẹ̀ tó rọ́pò ẹ̀ńkọ́ ó bẹ̀rù kó mẹ́ tọ́mọ bá dáhùn òbí ẹ̀ńkọ́ ókè tó bá ti wá rí wọn yẹn ó ti rẹ́ni tí ń ṣe kí ni kó lọ ṣe kó lọ pa wọn ni àwọn kan yóò make sense ẹ ti mọ̀ pé kò jọ Islam tá ànábì mú wa wallahi alazim ẹ kí ló ń wádìí káàkiri sí ànábì sallallahu alaihi wasallam ànábì náà mọ̀ kì í kọyán takere ìmọ̀ ṣàdúrà lórí ẹ̀ اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ọlọ́run mo wá ẹ lóníṣọ́ kó n bí àwọn àgbárí yamuyamu àdánwò tí fini làkàlàkà ọlọ́run mo wá ẹ lóníṣọ́ kó n bẹ́ ودرك الشقاء má jẹ́ kó rí ibú lépa bá mi má jẹ́ ṣàṣetì má jẹ́ ọ̀rọ̀ mi ó dàrú وسوء القضاء má jẹ́ kádàrá bú kò lé mi lórí وشماتة الأعداء má jẹ́ pọ́tà ó fi mí rẹ́ni ànábì gan fún ẹ̀ sallallahu alaihi wasallam so níbo mi ọlọ́run ọba àdìkí ọlá náà ti sọ pé فإن تولوا فقل حسبي الله inú gbọ́dọ̀ tí wọ́n máa sọ àwọn èèyàn kọ̀yìn sí ẹ ẹbí kọ̀yìn sí ẹ àwọn ọ̀tá pọ̀ máa ṣe gbọ́dọ̀ hasbi Allah ọlọ́run náà jẹ́ sọ pé kí ni wallahu khayrun hafizan ọlọ́run ni ó lóore jùlọ tí máa ṣọ́ ni níbo mi ọlọ́run ọba àríkẹ́ ọlá ní wallahu a'lam bi a'daikum ọlọ́run lóhun lòun mọ àwọn ọ̀tá yín ẹni tí wọ́n rò lọ́ta yín lè mọ́jọ́ta o ọ̀tá dẹ̀ lè dọ̀rẹ́ ọ̀rẹ́ kó dọ̀tá làdánwò ọlọ́run ní wallahu a'lam bi a'daikum ọlọ́run láwa la mọ àwọn ọ̀tá yín kì í ṣe tí wọ́n lè mọ́jọ́ tí wọ́n rò yẹn wa kafa billahi waliyyan wa kafa billahi nasira ọlọ́run nìkan ló lè nà ẹ́ lọ́wọ́ lórí wọn ìdán lọ́pọ̀lọpọ̀ ọgbà míì gan àwọn olórin lágbára sọ pé ihdhar aduwwaka marratan wahdhar sadiqaka alfa marra ṣọ́ra fún ọ̀tá ẹlẹ́ẹ̀kan ṣoṣo wá ṣọ́ra fún ọ̀rẹ́ lẹ́ẹ̀mẹ́ 1000 nígbà 1000 torí pé kí ni ọ̀tá lè dọ̀rẹ́ o àmọ́ tọ́rẹ̀ bá dọ̀tá ó ti máa ṣe ló ti máa everywhere ó kì í sìn istikhara tá nàbì kọ́ wa gan tọ́rọ̀ bá dàrú mọ́ ẹ lọ́wọ́ tí wọn náà ṣàfihàn pé gbogbo ẹ lé ó ṣe wá tọ́lọ́run kó béèrè àdúrà yẹn rí náà Allahumma inni astakhiruka bi'ilmik kọlọ́run mò ń wá ẹ olùtọ́sọ́nà aláfọ̀rọ̀lọ́ agbọ̀rọ̀dún pẹ̀lú ìmọ̀ rẹ̀ àtagbára rẹ̀ ìwọ ló nímọ̀ èmi ò nímọ̀ kápẹ́ kìíní ìbá lóore fún mi àwọn àdúrà tí ìròrí ọmọ ẹ̀dẹ́ yẹn ò lè débẹ̀ torí pé gbogbo táwọn ọmọdé náà ní pé kó lóore fún láyé kó má sí wàhálà ànábì tó sọ fún ẹ pé lóore láyé àtàlùkìyàmà kọlọ̀ kò ṣe tí ìbádẹ́ sóhun ó mọ́kàn ẹkún bẹ́ẹ̀ kó fẹ́ lè tó dáa jùlọ ìwò wá rí yẹn ṣe òrí náà fìlà ṣe fọlọ́run kó ṣàánú ẹ lówó àwọn ọ̀tẹ́ wọ́n wá wádùn àkàndá àfa àkàngbé fún ẹ kó mọ́ rí àwọn náà wá comment àwọn aláwọ̀ ṣàdúrà yẹn confam ni o òun sunkún gbà tó ń jí ni torí àwọn tó ń rí àwọn wo lórí ta ló sọ fún ẹ páwọn ta ló sọ fún ẹ pé kò sẹ́ńtì ò lè ṣàbúrò ta ló sọ fún ẹ pé ṣètọ́nù ò lè fẹ́ bá yé tiẹ̀ gan jẹ́ kó kọ́ yẹn só lórí ẹ níjọ́ tó bá rẹ̀ tó jó lórí ẹ ó máa rò pé bóyá olùkádà rẹ̀ níjọ́ tó bá rọ́kọ ẹ ó máa rò pé òní ṣe níjọ́ tó bá rí ìyá àti bàbá ẹ wà ní wọn mú ẹ sáyé wájú ìyá bí àwọn àdúrà báyìí wallahi alazim kò ní kankan ṣe inú ẹ̀sìn wa ànábì òun Islam ò lè pé wẹ̀ wá ká ṣàdúrà láti rẹ̀ tó wá ń di ọ̀rọ̀ wa ok àti wá rí kí ni solution can you imagine ẹgbẹ̀rún pẹ́ sìn kan yẹn ó ti rẹ́ nìyẹn ṣé kó lọ bàjá ni àbí kí ni kó ṣe
àbẹ́ni ó sọ pé òun lòun ṣe é o ẹ̀yin tẹ́ ẹ lọ ṣí ẹ̀sọ̀ alátẹ̀ ńlá àwọn èèyàn kan láìkì régbè almost 1 million tí wọ́n fídíò náà àwọn èèyàn wá ṣí àrẹ lọ àmọ́ ẹ̀kàn jẹ́ kẹ́nìkan kan ṣàlàyé pé aburú làwọn èèyàn máa ń fẹ́ ní tí ò nítumọ̀ kẹ́nìkan kan pósì náfìlà kan pé náfìlà tó gbóná ẹ kásẹ̀ kan sókè ẹ kásẹ̀ kan sílẹ̀ ẹ gbóná lẹ́bi ṣàlùwalẹ̀ ẹ kọ́ ìṣe kíbla tẹ́ bá ṣe gbogbo ọ̀tá yóò mọ kú ni ẹ mọ jàkàrà àwọn ọ̀tá yín ẹ bá wọn ṣe àrẹ lọ́pọ̀lọpọ̀ kẹ́nìkan dé nísìnkú máa ṣàlàyé ọlá tí ń bẹ ń bẹ rákà àtàlífàjìrì tá nàbì náà khayrun mina dunya wa ma fiha tá nàbì sọ fún wa pé rákà àtàlífàjìrì yẹn ó lè rí ju ayé àti tí ń bẹ ń bẹ lọ kẹ́nìkan kan ṣe fídíò kó ṣàlàyé wọn ní ṣe àrẹ wọn níwò àmọ́ ẹ jẹ́ kọ́ lọ gbé sọ̀látù tẹ̀síbí tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn afá àti hadith yẹn tán ní ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tó sì ní wọ́n lè ṣe náà ọ̀rọ̀ ẹnu òkò lórí ẹ̀ ó dẹ̀ ti yàtọ̀ sí bá nàbì ṣe mú ní fílà wa ẹ̀yìn kìnnìkan subhanallah alhamdulillah lórí ìrùkú ẹ̀ tún dìde subhanallah alhamdulillah kìnnìkan ẹ̀ tún jókòó ẹ̀ so nǹkan àwọn yẹn máa ń fẹ́ nìyẹn nǹkan tí ó ṣàkíláyà ṣètọ́nù wá dì sáyà dánwò fáwọn yẹn àbí kẹ́nìkan dé kó máa ṣàlàyé náfìlà dùhà wọn ní ríro àmọ́ sọ pé náfìlà ráyẹ kúlọ̀ aláwọ̀ 100 lórí ìdúró tẹ́bá ṣe bẹ́ẹ̀ tán ẹwà ní yẹ́wà máa jẹsẹ̀ mọ́lẹ̀ gbogbo ọ̀tá yóò máa wọlé ni ní táwọn yẹn máa fẹ́ nìyẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ìjọba àwọn kan ti wà vulnerable òṣì tán máa ń wá nìyẹn àwọn náà máa díṣẹ́ síta ẹ fẹ́ sọ táwọn èèyàn fẹ́ gbọ́ ẹ fẹ́ sọ tọ́lọ́ fẹ́ gbọ́ tó lọ́mọ pé everybody náà yóò fọ Nàìjíríà ti mentality burúkú ẹ̀fẹ́ rẹ̀ tó ń ṣe fún kìnnì ṣọ́ọ̀tẹ̀ nìkan kọ́ nìwọ̀n náà ó mọ̀ pé wọ́n ló ń ṣe rẹ̀ òfin Ọlọ́run ṣe wọ̀ pamọ́ ẹkàn mọ́jà mọ́ kákan mọ́ dára wa láàmú gbogbo àwọn dáadáa yóò nítumọ̀ àfàbàyé àárín kẹmọ polówó oògùn torí ẹni òfin jẹ́ kí a mọ bá a ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yẹn ju wípé àwọn nǹkan báyìí ẹmọ̀ jì síta mọ́ kápọ̀ àwọn àgbàlagbà lẹ ti bá ẹjọ́ fi lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹmọ̀ gbé wá sọ̀ láì mọ́ kó mọ̀ wẹ́ẹ̀ tó ń ṣe káàkiri torí kí ló fẹ́ fi wá sí. so ọ̀tá yìí owó ṣọ́ra ni ó mọ̀ ṣàdúrà ni Imam Shafi'i ó ní wala tulil aadi qad tudhillan fa inna shamatata al-aada bala kọ́ta fi nílẹ̀ ní àdánwò ni ọ̀tàwò tó máa pọ̀ lọ nìyẹn so ìyẹn kàfẹ́ darí láàmú nìyẹn wà ní depression wà á máa ronú káàkiri wallahi alazim ṣètọ́nù nígbà tó wọ́n ti lọ gbà torí pé bídíà ni kò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn ṣètọ́nù bá lọ dúró díẹ̀ yóò wá fi ẹni tó fẹ́ ṣe orí fún ẹ yóò wá gbé wá fún ẹ yóò gbé wá sọ́dọ̀ ẹ níjọ́ tó bá gbóore yẹn dé ó máa wá sákiri báwo la ṣe débi kí ni kàkà ló kó bá wa débi kí ló sọ lọ́wọ́ àtàwọn akiri ọlọ́run ní ma asaba min musibatin fabima kasabat aydikum tí ẹni tí ń bá ṣẹlẹ̀ sí ẹ tádàwọ̀ kan bá ṣẹlẹ̀ sí ẹ wallahi kọ́kọ́ lọ gbà pé àfọwọ́fà ni ọlọ́run tó mójú kò ní tí ìbá wá ṣe yẹn ọlọ́run wà lánàá bèlò wà nínú bí shay'in min al-khawf wal-ju' wa naqsin min al-amwal wal-anfusi wath-thamarat wa bashshir as-sabirin ọlọ́run ló ń dẹ wò ibi ó pẹ́ ọjà lè mọ́ta olólùfẹ́ lè kú owó lè mọ́ sí lọ́wọ́ ẹ ọlọ́run yẹn fún àwọn onísùúrù nírò dùnú kí ló tún fẹ́. sí gbogbo àwọn jákujàku yìí káwọn máa wádìí káàkiri you go explain tire wàá máa wádìí every time náà ló máa wọ́ta káàkiri tí wọ́n gbófin máa padà rí rẹ lójú àlá bóyá wàá lọ parẹ́ ìdààmú ni I don't know tó rọ̀ ìwọ gẹ́gẹ́ lọ tá àkọ́kọ́ fún rẹ̀ ṣẹjá kò bí ìrégbé àwọn nǹkan yóò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn wa tó bá ti ṣe súnmọ́ ìrégbé ni wàá máa ṣe káàkiri àti káwọn tá nẹ́bí mú wá fún ẹ láàárọ̀ nírọ̀lẹ́ ṣe fìyókù lẹ̀ fọlọ́run àwọn òfẹ́ lọ́ta ajẹ́pá yìí ò da nìyẹn àwọn òfẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ wà fil ghabati ashjaru la idada laha falaysa yurjamu illa ma lahu thamaru igi pọ̀ngbò igi olóró bóyá wọn lẹ́kọ̀ọ́ mọ́ èyí tẹ́sọ̀ bá wà ń bẹ̀ nìyàwó so àwọn èèyàn ọ̀tá pọ̀ wọn ṣe kìtà tó ní pé o sì ń relevant nínú ayé ẹ̀ dáa ni so kò wá lè ṣe kó má rí bẹ́ẹ̀ ibi tó bá ti mọ̀ pé wọn fẹ́ ń bẹ̀ wá kó ń bẹ̀ ẹni tó bá ti mọ̀ pé yóò máa dà ilágbó dáná wàá fi kalẹ̀ sáàyè tiẹ̀ bá a ṣe gbáyé nìyẹn diplomacy ni àmọ́ kó máa wá tí ò sọ lọ́wọ́ ẹ̀ kiri kí ló fẹ́ rí lójú àlá yẹn sọ fún mi so orúkọ ọlọ́run yẹn ó jọ tí wọ́n fi mọ́ wẹ́n tí ń ṣèyàn káàkiri yahadi ọba finimọ̀nà ó fi ẹ́ mọ̀nà láti mọ̀ ọ̀tá rẹ̀ àbí kí ni ó ṣàlàyé ọ̀tá ẹ̀ fún ẹ o ti wá mọ̀ kí ló fẹ́ ṣe sí so eléyìí tako sunna ó dẹ̀ tako èròdì tó ń ṣiṣẹ́ gan bẹ́lọ̀ báyìí ó ṣe dáa ò bẹ́lọ̀ bí ó ṣe ṣú ẹ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tá nàbí ni wọ́n sọ ó sọ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa orí yẹn sọ bismillahi alladhi la yadurru ma'a ismihi tọ́lọ̀ wọn fi máa láyé automatically bí aburú àwọn ọ̀tá òun jáde lé òsọ bismillahi tawakkaltu ala Allah wa ní ọ̀tá kan lé ẹ̀kiri ọ̀rẹ́ dàrú ìwọ gan ṣó ṣe tó ẹ kó ṣe àníyàn kó fẹ́ rọ̀tà náà ni ṣètọ́nù ó gbé wá fún ẹ lóòótọ́ kò dẹ̀ sẹ́ni tí ó ṣe ìtàn padà tí ń sọ yìí wọ́n á ti kọ́kọ́ lẹ́nìkan tó ń fura sí ọ̀rẹ́ dì tẹ̀lẹ̀ bóyá ọ̀rẹ́ ìkàntẹ̀ ní ìṣù lọ́jà àbí ẹnìkan tí wọ́n lẹ́ pé ẹjọ́ ní misunderstanding ni ìwọ ti mú sínú tí ń bá yóò dì àwa ṣàdúrà yẹn wá rí ẹni tí òjò gbé rírè ó tún di kèfèrí bọ̀ ó tún lọ gbé kádàrá rẹ̀ síbi kan ó tún lọ gbà pé nìkan tó lè ṣàbúrú fún ẹ kí ló jẹ́ mùsùlùmí sí ká ṣọ́ra o káàdẹ̀ mọ́ tẹ̀lé lẹ́gùn fà kí ṣe gbogbo tó bá lọ́la náà ló mọ̀ tẹ̀lé àṣírí àwọn àgbàlagbà níta àwọn àgbàlagbà ẹ bí àfáà yẹn lẹ́rìí bó ló ti rí gbogbo jákujàku yẹn ó lé kí máa nábì tọ́rọ̀ bá dàrú mẹ́ lọ́wọ́ padà sọ́nà ọba tó dá ẹ sàlámù.